Oríṣiríṣi àwọn ọmọ ẹlẹ́gbẹ́ náà láti mẹ́nubà lórí ìkànnì tá a wà yìí, ṣùgbọ́n lọ́jọ́ tèní, à á mẹ́nubà àwọn ọmọ olókùn. Irú àwọn ìṣẹ̀dá wo ni wọ́n ń pè ní ọmọ olókùn? Irú ìwà wo ní ń bẹ lọ́wọ́ wọn? Àti pé gan-an kí ni àwọn nǹkan èèwọ̀ ọmọ olókùn? Gbogbo ẹ̀ là á yànnàná lórí ìkànnì yìí lọ́jọ́ tèní. Ẹ bá ń wá tákàdá àti gègé kọ̀wé yín, ilé ẹ̀kọ́ tún yá lọ́jọ́ tèní. Ìbà lọ́wọ́ Olódùmarè, ọba mi aṣẹ̀dá, ọba tó dá ohun tó hàn, ọba tó dá ohun tó pamọ́. Mo ṣèbà yèyé omi lókun, mo ṣèbà yèyé omi lọ́sà, ìbà olúwẹri màgbó òjò. Mo ríbà Ayémọ́já, mo ṣèbà yín ayábá ìyá. Ìbà Ọ̀ṣun Ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóyè ayùn, àwẹ̀dẹ kò tó wẹ̀mọ̀. Muhammadu Akówódé bàbá Kórèdé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ sọmídà. Ọmọ oníjà kò mànà yín náà rèé lórí ètò. Mo ṣe bẹ́ẹ̀ mo tún balẹ̀ gùdẹ̀ sórí àkọ́tún ètò. Àwọn wo ni wọ́n ń pè ní ọmọ olókùn? Kí ni àwọn nǹkan èèwọ̀ wọn? Ní ṣókíṣókí ní mẹ́nubà àwọn kinní yìí lọ́jọ́ tèní, torí mo ṣì kù lórí ìwádìí. Ibi tá a bá dẹnu dúró sí lọ́jọ́ tèní, ibẹ̀ náà láti tún tẹ̀síwájú tó bá dàkọ́tún ètò. Ẹ jẹ́ n ṣí gàbá lórí ètò. Mo kí yín ẹ káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí Ayé TV. Àní tí a bá ń sọ̀rọ̀ nípa àwọn ọmọ olókùn, àwọn ọmọ olókùn jẹ́ ìṣẹ̀dá kan tí Ọlọ́run ò bá fún ní agbára púpọ̀. Ọmọ olókùn dúdú wà, bẹ́ẹ̀ náà ni ọmọ olókùn pupa náà wà. Àwọn ọmọ olókùn pupa ni wọ́n ń pè ní egbin ọ̀run. Tó o bá rí wọn báyìí, wọ́n máa ń pupa fò látòkè délẹ̀ ni. Ṣùgbọ́n àwọn egbin ọ̀run yìí, wọn ò wọ́pọ̀ láwùjọ ènìyàn. Kó má bàa lọ rí àǹtí bẹbẹ yóò kan tó ti lò para títí tí gbogbo ara rẹ̀ ti bó, kó máa wá ròyìn pé egbin ọ̀run ni. Àwọ̀ láti ọ̀run wá náà ni àwọ̀ àwọn ọmọ olókùn, kì í ṣe àwọ̀ àtọwọ́dá tí à ń ṣe lóde òní. Kó tó di pé ń lọ bí àwọn nǹkan èèwọ̀ àwọn ọmọ olókùn yìí, ẹ jẹ́ á gbọ́ àwọn ìwà tí ń bẹ lọ́wọ́ wọn ná. Ṣùgbọ́n ẹ jẹ́ n dókè lọ́hùn-ún, mò ń padà bọ̀ sórí ètò. Mo kí yín ẹ káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí Ayé TV. Bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn, àbí ẹ fẹ́ mọ̀ nípa àkọsẹ̀jáyé yín, àbí ìràwọ̀ yín lẹ fẹ́ mọ̀ nípa rẹ̀, àbí ìrànlọ́wọ́ náà lẹ fẹ́ ṣe fún wa lórí ìkànnì yìí, ẹ lè bá mi sọ̀rọ̀ lórí nọ́mbà mi tí ẹ ti mọ̀ bí ẹni mowó, +229 97 74 76 51 fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English. Ẹ tẹ +229 97 74 76 51. Kẹ́sì mọ́ bá wa pín kiri fún àwọn èèyàn yín kí wọ́n lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí. Àní kí ni ìwà tí ń bẹ lọ́wọ́ àwọn ọmọ olókùn yìí? Ẹ jẹ́ n ka díẹ̀ fún yín níbẹ̀, mò ń padà bọ̀ sórí ètò. Mo kí yín ẹ káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí Ayé TV. Àní lára àwọn ìwà tí ń bẹ lára àwọn ọmọ olókùn, wọ́n ní àwọn ọmọ olókùn tá a rí yìí, wọn kì í dalẹ̀ ọmọ ẹlàkejì, wọn ò sí níbi ká dalẹ̀ èèyàn rárá. Ohun tán bá ti dúró sórí rẹ̀, ibẹ̀ náà ná máa ń dúró sí. Bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ olókùn yìí, wọn kì í sọ̀rọ̀ ẹni lẹ́yìn, ọ̀rọ̀ ẹ̀yìn wọn yìí bá wọn sọ rárá. Bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ olókùn yìí, wọn yìí dúró níbi tí àbòsí bá wà, wọn yìí ṣe nǹkan bójúbójú. Wọ́n tún jẹ́ kí n mọ̀ yìí pé àwọn ọmọ olókùn tá à ń sọ̀rọ̀ wọn yìí, wọ́n máa ń bínú púpọ̀ gan-an. Ṣùgbọ́n lójú ẹsẹ̀, ìbínú wọn á ti mọ wálẹ̀. Wọn yìí bínú láti bí i síbẹ̀ kó tó tán nínú wọn. Ẹ wò ó, ẹ jẹ́ n dánu dúró níbi ìwà wọn yìí. Tó bá ti dọjọ́ iwájú, á tún mọ tẹ̀síwájú. Ẹ wá jẹ́ ká lọ níbi nǹkan tó ṣe pàtàkì, ìyẹn èèwọ̀ wọn. Kí ni àwọn nǹkan èèwọ̀ ọmọ olókùn? Mò ń bọ̀ mi tí dé. Mo kí yín ẹ káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí Ayé TV. Èyí ni àwọn nǹkan èèwọ̀ tí àwọn ọmọ olókùn ò gbọdọ̀ jẹ, tí wọn ò gbọdọ̀ mu, tí wọn ò gbọdọ̀ ṣe nílé ayé wọn. Wọ́n ń jẹ́ kí n mọ̀ yìí pé ọmọ olókùn ò gbọdọ̀ jẹ ẹja àrọ̀. Ìyẹn ẹja àrọ̀, ẹja aborí kọ́ lẹ tún máa ń pè é. Ọmọ olókùn ò gbọdọ̀ bá wọn jẹ. Bẹ́ẹ̀ náà ni ọmọ olókùn kò gbọdọ̀ bá wọn jẹ edé pupa. Edé pupa, ọmọ olókùn ò gbọdọ̀ bá wọn jẹ. Bẹ́ẹ̀ náà ni ọmọ olókùn kò gbọdọ̀ bá wọn jẹ alákàn. Ìyẹn akàn pupa,
ọmọ olókùn ò gbọdọ̀ bá wọn jẹ ẹ́. Kò wá tán síbẹ̀ o, wọ́n ní ọmọ olókùn kò gbọdọ̀ bá wọn jẹ ìgbín. Bẹ́ẹ̀ náà ni ọmọ olókùn kò gbọdọ̀ mọ bá wọn mu ọtí líle. Àwọn ọtí líle bíi 33 ṣé bẹ́ẹ̀ lẹ mọ́ ń pè é, àbí Heineken, àbí Gulder, àbí bẹ́ẹ̀ kọ́. Àwọn ọtí náà wà lóríṣiríṣi bẹ́ẹ̀. Gbogbo ọtí tó bá ti jẹ́ ọtí líle, ọmọ olókùn kò gbọdọ̀ bá wọn fẹnu kàn án. Gbogbo àwọn kinní yìí tí wọ́n bá bá wọn ṣe, ìfàsẹ́yìn, àtakò ni ó mọ jẹ́ fún ìṣẹ̀dá rẹ̀. Kò mà tí ì tán síbẹ̀ o, wọ́n ní ọmọ olókùn kò gbọdọ̀ mọ bá wọn pín aṣọ wọ̀. Ẹ gbọ́ mi yé, ọmọ olókùn kò gbọdọ̀ mọ bá wọn pín aṣọ wọ̀. Wípé ó yáyàn láṣọ rẹ̀ lénìí, àbóhùn náà lọ yá aṣọ èèyàn kan, ó wá wọ̀ ọ́ sọ́rùn. Ìfàsẹ́yìn ni, ó ti ń tako ìṣẹ̀dá rẹ̀. Wọ́n tún jẹ́ kí n mọ̀ yí pé ọmọ olókùn kò gbọdọ̀ mọ dirun rẹ̀ ní gbogbo ibikíbi tó bá ti wù ú. Bóyá ó lọ ọ̀dọ̀ onídìrí tèní, wọ́n dirun fún un bẹ́ẹ̀, ó tún di ọ̀sẹ̀ tí ń bọ̀, ó tún lọ bòmíì, wọ́n tún dirun fún un níbẹ̀. Èèwọ̀ ni fún ọmọ olókùn. Ìdí ni pé kì í ṣe gbogbo ọwọ́ ló yẹ kó mọ kan ọmọ olókùn lórí. Tó o bá fẹ́ mọ dirun orí rẹ̀, ìwọ tó o jọ́mọ olókùn, mú onídìrí kan náà tó ṣe ń pé ọ̀dọ̀ rẹ̀ ló ti mọ lọ dirun rẹ̀ ní gbogbo ìgbà tó o bá fẹ́ dì í. Kò tún tí ì tán síbẹ̀ o, wọ́n ní ọmọ olókùn kò gbọdọ̀ ní àlè yàtọ̀ sí ọkọ tó fẹ́ sínú ilé lọ. Bóyá ń pé ó fẹ́ ṣojú kòkòrò, ó fẹ́ ní ọ̀rẹ́ ìkọ̀kọ̀ lọ́kùnrin tí ó mọ bá a ní àjọṣepọ̀. Èèwọ̀ ni fún ọmọ olókùn. Ọmọ olókùn ò gbọdọ̀ yan àlè lẹ́yìn ọkọ rẹ̀ tó gbé e sínú ilé lọ. Kò wá tí ì tán síbẹ̀ o, wọ́n ní ọmọ olókùn kò gbọdọ̀ ṣe ìnáwó kan ní rẹpẹtẹ. Ó tako ìṣẹ̀dá rẹ̀, kó bá lè lẹ́mìí gígùn, kó bá lè ní ìfọ̀kànbalẹ̀, kó bá lè ní ìlọsíwájú. Ìdí rèé tán fi ní pé kò gbọdọ̀ ṣe ìnáwó onírẹpẹtẹ kan tó o bá jọmọ olókùn. Èyí tí mo fẹ́ fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ òun náà ni pé wọ́n ní gbogbo ọkùnrin tó bá fẹ́ fẹ́ ọmọ olókùn, ó gbọdọ̀ sanwó orí rẹ̀ kó tó di pé yóò gbé e sínú ilé. Ìwọ bírọ́dà mi tó ń sáré lẹ́yìn bẹbẹ yóò, ṣé o ti ṣèwádìí, ṣé kìí ṣọmọ olókùn? Ìṣe ni kó o sanwó orí rẹ̀ kó o tó bẹ̀rẹ̀ sí ní jìn ín. Kì í ṣe torí nǹkan méjì, kó o bá lè máa nílọsíwájú lẹ́nu iṣẹ́ rẹ náà ni, kó o bá lè ní ìfọ̀kànbalẹ̀ ni. Ẹja sanwó orí ọmọ olókùn kó tó di pé á gbé e sínú ilé. Ẹ wò ó, gẹ́gẹ́ bí mo ti sọ fún yín, mo ní mo ṣì kù lẹ́nu ìwádìí tí mò ń ṣe nípa àwọn ọmọ olókùn. Ibí yìí láforí rẹ̀ tì sí lọ́jọ́ tèní. Lẹ́yìn ìwádìí mi, a tún mọ gbé e níbẹ̀. Gbogbo àwọn nǹkan tí a bá túmọ̀ nípa àwọn ọmọ olókùn, a tún mọ gbé wá fún yín lórí ètò yìí. Ẹ má gbàgbé láti bá wa pín kiri fún àwọn èèyàn yín kí wọ́n lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí. Bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn, àbí ìrànlọ́wọ́ lẹ fẹ́ ṣe fún wa, àbí ẹ fẹ́ mọ̀ nípa àkọsẹ̀jáyé yín, àbí ìràwọ̀ yín náà lẹ fẹ́ mọ̀ nípa rẹ̀, ẹ lè bá mi sọ̀rọ̀ lórí nọ́mbà mi èyí tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó, +229 97 74 76 51. Fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English, ẹ tẹ +229 97 74 76 51. Ẹ ṣeun púpọ̀. Ẹ̀yà àgbè mi ṣetán rèlú ìdáró, bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkosùn, lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn. Mi máa fi lé ìṣèlọ lọ́jọ́ tèní. Mi ò ní lọ̀lọ̀ ẹja tó lọ tí ò désàlẹ̀ omi, bẹ́ẹ̀ ni mi ò ní lọ̀lọ̀ kọ̀ǹkọ̀ tó lọ tí ò désàlẹ̀ odò. Èmi ní mọ̀ wá, ẹ̀yin ní mọ̀ bá, ọ̀bẹ níbẹ̀ ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wò. Ẹni tó bá ní mọ̀ bọ̀, òun ní ní dé bá o. Mohammed Akọ́wédé bàbá Akọ́rẹdé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ sọmídà, Sẹ́ríkì ọlọ́pọlọ number 1, máyégún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀. Mo ń dágbére lórí ètò, kì í ṣe tekú, kì í ṣe tààrùn. Ìpàdé mi àti yín ó tó di ní kòpẹ́kòpẹ́ lórí àkọ́tún ètò. Títí ìgbà tá a tún mọ pàdé, mi ò fi yín sínú ìbànújẹ́ o, mi ò ní dé bá yín nínú ìbànújẹ́. Ó dàbọ̀.